Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Iṣẹ́ kan ni mo fẹ́ fún wa. Àwọn àgbàlagbà ayé àtijọ́ òní wọ́n máa ń lo iṣẹ́ yìí. Iṣẹ́ kí wá ni? Iṣẹ́ náà ni wọ́n ń pè ní àwúre obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ pé obìnrin pọ̀ ń ta, obìnrin pọ̀ ń ta. Obìnrin pọ̀ ń ta ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí a ò tiẹ̀ lérò rárá òní wọn níyàwó ńlé. Ẹ sì sọ pé obìnrin pọ̀ ń ta. Ẹni tó bá farabalẹ̀ ló máa mọ̀ pé obìnrin ò pọ̀ ń ta rárá. Obìnrin tó ń wá olówó òun ló kún ta rẹpẹtẹ. Ọ̀pọ̀lọpọ̀ bachelor ọkùnrin wọ́n pọ̀ rẹpẹtẹ tó ṣe pé ó máa yàyàn lẹ́nu gan tí èèyàn bá rí nọ́mbà iye tí wọ́n jẹ́. Kí là ń pè ní bachelor lédè Yorùbá? Òun náà ni àpọ́n. Ọkùnrin àpọ́n tí ò láya wọ́n pọ̀ níta. Ṣùgbọ́n ẹni tó bá kàn ló mọ̀. Obìnrin pọ̀ ń ta, obìnrin pọ̀ ń ta, òun náà ni ẹ máa gbọ́. Mo wá rọ ìwọ brọ̀dá, má torí pọ́n sọ pé obìnrin pọ̀ ń ta kó wá lé ìyàwó ẹ̀ dànù. Tó bá lé ya dànù ló máa mọ̀ pé obìnrin ò pọ̀ ń ta rárá. Obìnrin tó ń wá olówó òun ló kún ta. Aláàánú làwọn obìnrin ń wá kì í ṣọkọ. Ìyẹn ni wọ́n fi pọ̀. Ṣùgbọ́n obìnrin tó ń wọ́kọ àwọn yẹn ò tó nǹkan. Ìwọ bọ̀dá tó wá ṣe pé o ti gbìyànjú ò rí ìyàwó fẹ́, farabalẹ̀ kó wá gbọ́n tí mo fẹ́ sọ yìí. Gbogbo ẹni tó bá ń wo fídíò yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá mi share ẹ̀ dáadáa. Ẹ jẹ́ kó délé kó dóko kí ọ̀pọ̀lọpọ̀ kan lè rí ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wọn. Gbogbo ọwọ́ tó bá wá share fídíò yìí, ọwọ́ náà ẹ̀ ní fi gbọ́mọ sí. Owó ńláńlá, ìgbẹ́ ńláńlá ni màlúù ń ké. Ńláńlá lewé sápó. Ńláńlá ni ewé àgbagbà. Lágbára Ọlọ́run, owó ńláńlá òun ni ẹ máa fi ọwọ́ yín lẹ máa fi kà. Ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe láyé àtijọ́, ẹ bá mi wá ọṣẹ Lux 16. Ẹ wá yẹ kí a wá ewé àfàìmọ́nikónimọ́ra. Ẹ yẹ ká wá ewé ọ̀mísínmísìn gogoro, ọ̀mísínmísìn pẹlẹbẹ. Ẹ yẹ ká wá ìkùnmọ́ òjá. Ẹ yẹ ká wá oyin gidi. Bákan náà, ṣúgà. Ó lè jẹ́ ṣúgà oníkóró, bẹ́ẹ̀ sì ni ó lè jẹ́ èyí tí wọ́n ti dì. Kó ṣáà ti jẹ́ pé ṣúgà máa wà nínú iṣẹ́ yìí. A wá mú iyọ̀ díẹ̀ náà, a fi sí. A wá gún gbogbo ẹ̀, a gún papọ̀ pẹ̀lú ẹyin ìbílẹ̀ 16. Ẹyin ìbílẹ̀ 16 òun ni ó máa wà nínú ẹ̀. Ẹyin adìyẹ ìbílẹ̀. Ọṣẹ Lux 16 yìí a ti kọ́kọ́ rin. Kí là ń pè ní rin? Fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ̀. Iṣẹ́ wòlíì òun ni ó máa ń sábà gba kọrin ọṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ tán pè ní kọrin ọṣẹ. Òun náà ni pé bọ́n ṣe máa ń rin ni pé ẹ kọ́kọ́ kó ọṣẹ Lux ẹ kó sínú omi. Ẹ wá mú bóyá ọ̀bẹ ni àbí ṣíbí, ìsàlẹ̀ ṣíbí ẹ fi há. Ẹ wá ha ọṣẹ yìí. Ẹ há sínú omi. Ẹ wá rẹ́ di bí ọjọ́ kejì. A lè rọrùn láti gún. Torí tí èèyàn bá ju Lux odidi, tá bá jù sínú odó, tá bẹ̀rẹ̀ sí ní gún, a máa sá kiri. Ṣùgbọ́n tá bá mú ọ̀bẹ àbí ìsàlẹ̀ ṣíbí ká fi há sínú omi, ó máa yẹ kó rọrùn láti gún. Tá bá ti ha Lux 16 yìí, tá bá ti há sínú omi, tó bá di ọjọ́ kejì, a wá kó omi yẹn, a dànù. A wá fọ́ ẹyin 16, ẹyin adìyẹ ìbílẹ̀ 16, a fọ́ sínú ẹ̀. Tá bá fọ́ sínú ẹ̀ tán, a wá kó àwọn ewé tí mo dárúkọ yìí, a kó sí. A fi oyin sí. A fi iyọ̀ díẹ̀ sí. A fi ṣúgà sí. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, tá bá gún tán, a kó sínú ike funfun. Ẹni tó bá ń lo ọṣẹ yìí, mo fi Ọlọ́run búra, iṣẹ́ gidi ni iṣẹ́ yìí. Ẹni tó bá fi ọṣẹ yìí wẹ̀, àwọn obìnrin wọ́n á máa dùn ni. Mi ò sọ pé kóbìnrin lò, ọkùnrin ló máa ń lò láti lè fi wá ìyàwó alálùbáríkà. Èmi ò sì sọ fún ẹnikẹ́ni pé kó máa fi ṣe ṣìnà káàkiri. Mo á tún fi àsìkò yìí mo fi ń sọ fún wa pé ká má gbàgbé pé ẹgbẹ́ Association of Africa Tradition and Culture à ń bọ̀ ní ìlú Ìbàdàn ní January 27.
ìwọ tó ṣe pé o ò tí kópa nínú program wa rí, ìwọ náà gbìyànjú kó kópa nínú eléyìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ti gbọ́ fídíò mi rí tó yẹ pé alákọ̀ọ́kọ́ òun ni ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ yìí. Orúkọ mi ni Dr. Lekan Salami Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tí mo dárúkọ yìí, ìdí tá fi dá kalẹ̀ ni pé tẹ́ bá wo orí YouTube, orí Facebook, orí TikTok, a rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa ń sọ̀rọ̀ Ògùn ìbílẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ yìí. Ṣùgbọ́n gbà tá wá ṣe àkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ wọn oníjìbìtì ló pọ̀ jù. Ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé ọ̀nà tí kálukú wọn fi ń lu jìbìtì wọn ló yàtọ̀ síra wọn. Ìgbà tí wọ́n bá post nǹkan sí orí Facebook, ẹnìkan á share ẹ̀. Bóun ṣe share ẹ̀, á yọ orúkọ ẹni tó post ẹ̀ kúrò, á fi orúkọ tiẹ̀ sí. Á yọ phone number ẹni tó post ẹ̀ kúrò, á fi phone number tiẹ̀ sí. Káwọn èèyàn bá lè pé meanwhile ẹni tó ń post nǹkan yìí ó lè má mọ nǹkan kan nípa ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sábà complain pé wọ́n gbowó lọ́wọ́ àwọn, wọ́n lu àwọn jìbìtì. Làwa wò pé okay, ẹ jẹ́ á gbé ẹgbẹ́ kan kalẹ̀ tó máa jẹ́ ìta máa register pẹ̀lú ìjọba tí ò ní sí ọ̀rọ̀ olùmí jìbìtì nǹkan kan ń bẹ̀ tó yẹ pé àwọn nǹkan àjogúnbá ilẹ̀ Yorùbá a máa kọ́ra wa ń bẹ̀. A wá gbé ẹgbẹ́ náà kalẹ̀ ní September 2016 láti gbé ẹgbẹ́ náà kalẹ̀ sí orí Facebook. A pe orúkọ ẹ̀ ní ìlànà ìṣègùn ìbílẹ̀. Ṣùgbọ́n gbà tó di year 2020, a register orúkọ ẹgbẹ́ yìí gẹ́gẹ́ bí association ní under federal government ní Nàìjíríà yìí. Láti ìgbà yẹn òun wà ní a ti ń ṣe ẹgbẹ́ náà. Ìwúlò ẹgbẹ́ náà òun ni pé ní tí ìwọ ò mọ̀ tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹlòmíì tí tó mọ̀ á sọ fún wọ. Ní tí ìwọ náà mọ̀, ẹlòmíì náà tún jàǹfààní ẹ̀ láti lè máa gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ. Òun la ṣe gbé ẹgbẹ́ náà kalẹ̀. Ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, 2,500 naira ni owó ID card. Bákan náà 2,500 naira ni owó registration. Ẹ̀yin ṣáà ti message Dr. Lekan Salami lórí WhatsApp number wọn 08028565188. Nọ́mbà táwa sọ yìí kì í ṣe kéèyàn máa pé mo fẹ́ béèrè nǹkan kan ni. A kì í dáhùn sírú àwọn ọ̀rọ̀ báyìí. Ìwọ tó bá jẹ́ pé ó wù ẹ́ kémi àti ẹ ká lè máa sọ̀rọ̀ dáadáa, kó máa béèrè béèrè kémi náà máa dá ẹ lóhùn. Association tá dárúkọ yìí, àwa náà mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn pátápátá òun náà ló máa darapọ̀ mọ́ association náà. Ṣùgbọ́n kó tó di pé ọ̀rọ̀ máa da èmi àti ẹ pọ̀, nǹkan tó bá ní lágbára fi ránṣẹ́ sí association náà. Gbogbo ìgbà lèmi máa ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn èèyàn ò ní dá mi lóhùn. Ẹni tí ò dá mi lóhùn náà ló máa pe nọ́mbà mi pé ẹ jọ̀ọ́, mo fẹ́ fọ̀rọ̀ ọmọ mi kan mo fẹ́ fi lọ̀ yín ni. Èmi ò kí ń dáhùn. Olúwa wá dàbí èèyàn burúkú tí ò bá dáhùn. Ní tèmi náà ń sọ, ẹ̀yin náà ò dá mi lóhùn. Bàbá, màmá, ẹ jọ̀ọ́. Ẹlòmíì tí ẹ rí tó bá tún mú nọ́mbà mi, a tún fẹ́ lòmíì. Òun fúnra ara ẹ̀ gan, mo ní kó má pè mí, pé tó bá pè mí, mi ò ní dá lóhùn. A tún á mú nọ́mbà mi, a tún fẹ́ lòmíì. Onísọ̀lẹ̀nu ló pọ̀ jù nínú àwa èèyàn dúdú. Ẹ dákun, téèyàn bá fẹ́ respect ara ẹ̀, ní tó dáa jù òun ni pé kó tẹ̀lé instruction tó bá níbikíbi tó bá wà. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká gbé àṣà tiwantiwa ká gbé lárugẹ.